kí yín kó àbọ̀ sí orí ètò yín, ètò wa àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ Emèrè, àṣírí ìjìnlẹ̀ nípa Emèrè. Mo kí yín pé ẹ kó àbọ̀. Ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi lórí ètò tòní, ẹ jọ̀wọ́ ẹ bá mi share ètò yìí, ẹ bá mi share ètò yìí kí ká lè tètè bẹ̀rẹ̀ ètò yìí. Mo rí ọ̀rẹ́ mi ààrẹ Dagunro Alákìjà Ogun, mo rí yín níbẹ̀. Ẹ bá mi share prógámù yìí, ẹ bá mi share prógámù yìí sórí àwọn gúrúùpù yín, sórí àwọn péjì yín. Ẹ bá mi share kí a lè tètè bẹ̀rẹ̀ ètò tòní, nítorí pé ètò tòní ètò tí ó lágbára gan ni, ètò tí ò yẹ kí àwọn ènìyàn má listen sí ni. Nítorí náà mo bẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi lórí ètò yìí, ẹ bá mi share ètò yìí. Let me use this opportunity to welcome you to this program. You people that you are watching me from Instagram, from Facebook, and from YouTube, you are all welcome to our program, Deep Research on Egbe Emere. Today's episode is episode 63, and we have a wonderful title for today. And please help me share this program. Share. Ẹ bá mi share program yìí sí gbogbo àwọn group, sí àwọn page yín kí a lè pe àwọn èèyàn wọlé sí orí ètò tí òní. Ẹ bá mi share, gbogbo ẹ̀yin tẹ́ ti wà lórí ètò yẹn, bá mi share. Episode 63 ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo ń try àti share program yìí ni. Gbogbo yín a fẹ́ kí a jọ ṣe ètò tí òní, nítorí pé ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí, ohun tí ó lágbára ni. Mo ń bọ̀, ẹ jẹ́ kí a gbọ́ orin síwájú sí. Mo ń bọ̀. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ dìde. Ẹ má bínú. Ìjìnlẹ̀ tó dìde. Ẹja jọ gbọ́. Ẹ̀fà pèrè tẹ̀lé. Ẹja jọ gbọ́. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emèrè, òun la mú wá. Bẹ́ẹ̀ òtítọ́ ni bẹ́ẹ̀, ó wà síbẹ̀. Ẹni tí òye, ẹni tí ó ní ìjìnlẹ̀, ẹni tí ó ní ìmọ̀ nípa ẹgbẹ́ Emèrè tán ní kò sí. Emèrè ń bẹ, ó wà láti ṣẹ̀báyé o, ló ti wà tipẹ́tipẹ́. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emèrè. Ọba àṣà tèmi adára àríwájọyé. Olóòtú ètò àṣírí ìjìnlẹ̀, ẹ̀já àjọgbọ́. Ẹ wá ká fèyí kọ́gbọ́n o, ẹ̀já àjọgbọ́. Wádìí ara rẹ, orí di ara rẹ, ìṣẹ̀ǹbáyé wà. Ìṣẹ̀ṣe ń bẹ, ìṣẹ̀ṣe wà. Wádìí ara rẹ, orí di ara rẹ, ọ̀rẹ́ mi wá kọ́gbọ́n. Àṣírí ńlá lélẹ́yìí, ẹ̀já àjọgbọ́. Ẹ̀já àjọgbọ́. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emèrè. Kábíyèsí ọba ṣàgbáyé, ẹ kú iṣẹ́ ọpọlọ. Wọ́n fi yé wa, wọ́n jẹ́ kó yé wa. Àṣírí ńlá ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emèrè, wọ́n fi yé wa. Ẹ̀já àjòkó jẹ́jẹ́, ká máa gbẹ́tò yìí bọ̀ o. Lórí Facebook, lórí Instagram, ètò yá ti máa wáyé o. Ẹ̀já àjọkọ́gbọ́n. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emèrè. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emèrè. Mo kí wa pé a kó àbọ̀ padà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé ètò tòní ètò tí ó lágbára ni.
ètò tí ó lágbára tó sì ṣe pàtàkì ni tí gbogbo ènìyàn pátá ni ó yẹ kí a gbọ́ ètò ní. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi lórí ètò tòní, gbogbo ẹ̀yin tí ẹ ti bá mi share prógámù yìí, ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run wọn ò ní farapamọ́ jẹ yín níyà. Ẹ̀yin tí ẹ share prógámù yìí lẹ́ẹ̀mejì, ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ṣe ni kẹ́ sọ wípé ẹgbẹ́ mi ayé ẹgbẹ́ mi ọ̀run, mo ti bá yín ṣe ìpolongo ètò yìí, nǹkan báyìí ni mo fẹ́ kí ẹ̀yin ẹgbẹ́ ṣe fún mi. Dandan ni mo nígbàgbọ́. Tí wọ́n bá ti nígbàgbọ́ pẹ̀lú mi, mo mọ̀ pé ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run wọn yóò bá yín ṣe. Mo fi àǹfààní yìí mo fi ń kí gbogbo ẹ̀yin alátìlẹ́yìn ètò yìí jákèjádò àgbáyé. Mo ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ń bá wa ń ṣe polongo ètò yìí, ẹ̀yin tí ẹ ń kàn sí wa ní orí YouTube channel wa, gbogbo yín pátá ni a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run wọn ò ní farapamọ́ jẹ yín níyà. Fún ẹ̀yin tí ó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ máa darapọ̀ mọ́ wa lórí ètò yìí, ẹ jọ̀wọ́ ẹ lọ bá wa subscribe sí YouTube channel wa. Ẹ bá wa subscribe sí YouTube channel wa. Ẹ type Ọba Àṣà Àgbáyé, Ọba Àṣà Àgbáyé, kí ẹ click sórí bell aago kékeré tó wà ní ẹ̀gbẹ́ níbẹ̀. Anytime tá bá drop video wa, so wọ́n á lè notify yín. Ẹ jọ̀wọ́ ẹ lọ bá wa wo àwọn episode wa láti episode 1 títí dé episode 63 èyí tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ máa rí pé àwọn àṣírí ìjìnlẹ̀ ló pọ̀ nínú àwọn episode yẹn lórí kí ni ohun tí à ń pè ní ẹgbẹ́. Ọ̀nà wo ni ẹgbẹ́ fi lè máa da ènìyàn láàmú? Ọ̀nà wo ni ènìyàn fi lè sí kẹ́ ẹgbẹ́ èèyàn, téèyàn lè celebrate ẹgbẹ́ rẹ̀? Tí a bá lọ wo videos, tí a bá lọ wo àwọn videos yìí, a máa ní àǹfààní láti a máa rí ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n kọ́ níbẹ̀. Ṣùgbọ́n lórí ètò tí ò ní episode 63 tí a wà lónìí, kí ni àwọn ohun tí a fẹ́ gbé yẹ̀wò? Kí ni àwọn ohun tí a fẹ́ kí a jọ ṣe ètò lé lórí? Lákọ̀ọ́kọ́ náà, èmi tí mò ń bá yín sọ̀rọ̀ tẹ́ ń gbọ́ yìí, èmi ni Ọba Àṣàgbèmí Tèmíadára, Aríwàjoyè, Fàṣàgbadé kínní, Àmọ̀tẹ́kùn kejì, Ẹrù jẹ̀jẹ̀ Ọ̀fà Kókó Land, Ọba Àṣà Àgbáyé. Tẹ́ bá fẹ́ pè mí fún àmọ̀ràn, ẹ pè mí sí orí WhatsApp nọ́mbà tí mo fẹ́ pè jáde yìí. Ẹ má pè mí direct nítorí pé orílẹ̀-èdè Brazil ni a ṣe wà, àti padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè mí sórí WhatsApp sí +234 80 33 70 2625. Again, +234 80 33 70 2625. Ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí, òun ni òjìjí. Òjìjí ènìyàn. Kí ni àwọn ohun tí a ń pè ní òjìjí? Ọ̀pọ̀lọpọ̀ ló kàn mọ̀ pé òjìjí shadow, pé yes, tóun bá wo ẹ̀gbẹ́ òun máa rí òjìjí òun. What is the meaning of shadow? What is the importance of shadow? Kí ni pàtàkì òjìjí jẹ́? Òjìjí kọjá bí a ṣe rò ó. Ẹ jẹ́ kí ẹ máa bá mi bọ̀. Ẹ jẹ́ ká gbọ́rin.
òjìji, òjìji, òjìji ẹni lẹ́ni kejì ẹni. Òjìji, òjìji, òjìji ẹni lẹ́ni kejì ẹni. Òjìji mi ó mọ́ gbà bọ̀dé, òjìji ayé mi ó máa fìyà jẹ ni. Òjìji mi ó máa ta kò mí, òjìji mi ó máa gbà bọ̀dé fún mi. Òjìji, òjìji, òjìji ẹni lẹ́ni kejì ẹni. Òjìji ẹni lẹ́ni kejì ẹni. Òjìji rẹ lẹ́ni kejì rẹ. Òjìji ẹni ló fi ṣèwádìí ẹni. Òjìji rẹ kó má gbà bọ̀dé fún ẹ. Ọmọ aráyé onífòjìji rẹ pa ọ́ lẹ́kún. Òjìji, òjìji, òjìji ẹni lẹ́ni kejì ẹni. Òjìji, shadow. Òjìji, òjìji jẹ́ ẹ̀mí spirit ni òjìji jẹ́. Òjìji jẹ́ alágbára, ó jẹ́ ẹ̀mí alágbára tí ó ní agbára gan. A tún lè pe òjìji ní aláyànlé tàbí alátẹ̀lé. Ẹ jọ̀wọ́ ẹ̀yin tí ẹ wà lórí ètò yìí, ẹ bá mi share prógámù yìí, ẹ bá mi share prógámù yìí kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ètò tòní. Mò ń bọ̀. Àṣẹ lójijì láyé o, là lójijì lọ́run. Wọ́n lè fòjìji ẹni pa ni, wọ́n ń ta ni lọ́fà nípa òjìji. Wọ́n fòjìji sọ ní dárọ́, wọ́n fòjìji lé nípa. Òjìji rẹ̀ ó ṣe pàtàkì fún ẹ. Tójú òjìji rẹ̀, wọ́n fòjìji rẹ̀ pa ẹ́ lẹ́kún. Òjìji, òjìji, òjìji ẹni lẹ́ni kejì ẹni. Òjìji, ohun tí à ń ṣe ní àlàyé ni pé òjìji jẹ́ spirit, ó jẹ́ ẹ̀mí. Òjìji ènìyàn, òun ni ó máa ń sinni wáyé láti ọ̀run. Òjìji ẹni, òun ló máa ń sinni wáyé láti ọ̀run. Òjìji yìí tí ó bá ti sin ènìyàn dé ilé ayé, ká ní pé òjìji ẹni gangan ló máa ń wá láti ọ̀run wá sí ilé ayé. Tí òjìji yìí tó bá ti sinni dé ilé ayé, tó bá ti dé ilé ayé, á wá gbé àwọ̀ ènìyàn wọ̀. Lẹ́yìn tó bá gbé àwọ̀ ènìyàn wọ̀ tán, a sì tún máa fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí òjìji. Lẹ́yìn tí òjìji yìí bá ti wá láti ọ̀run, tó bá délé ayé, á gbé àwọ̀ ènìyàn wọ̀, a tún máa fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí òjìji. Nítorí pé ara wa yìí tó jẹ́ àwọ̀ ara wa yìí, ẹran ara wa yìí,
yẹ̀pẹ̀ lásán ló jẹ́. Yẹ̀pẹ̀ lásán ni ẹran ara wa jẹ́. Òjìjí yìí òun ló wà nínú yẹ̀pẹ̀ tí a ń pè ní ẹ̀mí tí ó wà ní inú wa. Èyí ni mo fi ń ṣe ní àlàyé wípé alágbára ni òjìjí jẹ́. Mò ń bọ̀. Gbogbo bí tí o bá ṣe rántí pé òjìjí rẹ̀ ń bá ẹ lọ. Òjìjí ayé rẹ̀ ni yóò takò ọ́ lọ́jọ́ ìdájọ́. Òjìjí torí yẹn kò ṣe sá fún, kò ṣe jìnnà sí. Tó bá mọ́pọ̀ òjìjí rẹ̀ ṣe bí ọ̀rẹ́ mi. Òjìjí o. Òjìjí rẹ̀ ṣe bí òjìjí. Mama òjìjí rẹ̀ ṣe bí wọ́n ti ṣe yá. Lẹ́nu kejì ẹni. Ó káre olórin yìí. Òjìjí, gbogbo ohun tí a bá ń ṣe nílé ayé, òun ni òjìjí wa a máa bá wa ṣe. Gbogbo ìrìn tí a bá rìn nílé ayé ni òjìjí wa máa ń bá wa rìn. Gbogbo iṣẹ́ tí a bá ń ṣe nílé ayé ni òjìjí wa ló máa ń bá wa ṣe. Òjìjí yìí ni à ń pè ní ẹgbẹ́ ọ̀run. Òjìjí wa ni à ń pè ní ẹgbẹ́ ọ̀run nítorí òjìjí yìí ni ó máa ń bá àwọn ẹgbẹ́ pé ní ọ̀run. Òjìjí ló máa ń bá ẹgbẹ́ pé lájùlé ọ̀run. Òjìjí yìí náà ni ó yan ìpín wa láti nígbà kó tó di pé ó wá sílé ayé. Òjìjí yìí ni ó yan ìpín wa. Ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi, ohun tí à ń pè ní òjìjí, ohun tí ó lágbára gan ni. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọn ò ka nǹkan yìí sí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ò tilẹ̀ mọ ohun tí òjìjí jẹ́. Àwọn àṣírí ńlá kan wà tí a fẹ́ tú lónìí tó rọ̀ mọ́ òjìjí. Ẹ máa bá mi bọ̀. Ẹ bá mi share program yìí. Kábíyèsí ọba Àṣàgbèrè ló ní kí n pariwo. Ó ní òjìjí ayé rẹ̀ ó ṣe pàtàkì sí ẹ. Ó má fòjìjí ṣe bí ṣùgbọ́n kíyèsí òjìjí rẹ̀ torí bá ṣe lójìjí láyé o la ṣe lójìjí lọ́run. Òjìjí rẹ̀ ọ̀rẹ́ mi tọ́jú rẹ̀ ṣùgbọ́n òjìjí ẹni lẹ́ni kejì ẹni òjìjí o. Òjìjí. Òjìjí. Òjìjí ẹni lẹ́ni kejì ẹni. Ẹ wá nǹkan fìdílé o, ẹ máa bá wa ká lọ. Àṣírí nípa òjìjí ẹni la fẹ́ máa tú. Ẹ káàbọ̀ padà. À ń sọ̀rọ̀ nípa òjìjí fún ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa. Òjìjí yìí òun ló ń bá wa rin ìrìn àjò nílé ayé. Òjìjí wa yìí kan náà ni ó ń fi ara hàn ní àjùlé ọ̀run. Ohun kan tó tún wá lágbára rèé. Tí a bá sùn lóru, tí à ń láàlá wípé à ń ríra wa ní ibì kan, òjìjí wa náà ni à ń rí ń bẹ̀. Òjìjí wa náà ni a máa ń rí ní ojú àlá wa, ní ojú oorun wa. A lè sùn ká bára wa, a lè wà níbi irú ìlú òyìnbó tí mo wà yìí.
mo lè sùn kí n lálàá kí n bára mi ní orílẹ̀-èdè Nàìjíríà òjìji wa ló ń fara hàn níbẹ̀. Kí ni ẹsẹ̀ àwọn ifá kan kí ni ifá sọ nípa òjìji? Mò ń bọ̀. Lábẹ́ àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ Emèrè ní ọba Àṣàgbèmí àríwá tóyè ọba ṣàrà gbogbo àgbáyé. Oníkàgbé yìí kọ́gbọ́n òjìji wa ó máa ṣekú pa wá òjìji o. Òjìji. Òjìji ẹni kejì ẹni. Òjìji. Òjìji. Òjìji ẹni kejì ẹni. Òjìji dé o. Ẹ káàbọ̀ padà nínú odù Ifá Òtúrá Orógbè. Òtúrá lọ́tún, Ogbè lósìn, tí à ń pè ní Òtúrá Ẹkúndayọ̀. Nígbà tí àwọn irúnmọlẹ̀ tí wọ́n dìtẹ̀ mọ́ Ọ̀rúnmìlà tí wọ́n bá bàbá ń ṣọ̀tá, àwọn irúnmọlẹ̀ wọ́n parapọ̀, wọ́n lọ bá Olódùmarè. Wọ́n sọ pé èyí tí Ọ̀rúnmìlà ṣe nílé ayé pé ó tó. Olódùmarè bá sọ fún wọn pé ó dáa, tẹ́ bá ní pé ẹ ò fẹ́ Ọ̀rúnmìlà mọ́ nílé ayé, òun á ránṣẹ́ pé Ọ̀rúnmìlà wá sí òde ọ̀run. Ṣùgbọ́n nígbà tí Ọ̀rúnmìlà tí ó láàlàá, Ọ̀rúnmìlà ti láàlàá, ó ti mọ ohun tí ó fẹ́ ṣẹlẹ̀. Ọ̀rúnmìlà bá dá ifá. Ifá tí Ọ̀rúnmìlà dá, ó ní kí Ọ̀rúnmìlà kó fi eku kó fi rúbọ, kó fi ẹyin kó fi rúbọ, kó fi epo pupa kó fi rúbọ. Mò ń bọ̀. Dígí àwa ẹ̀dá dé. Gbogbo ẹni tó yẹ òye wọ́n lè bọ́ sínú ìmọ́lẹ̀ kán lọ róye ara wọn. Ètò òjìji ló dé. Ẹ dákun ẹ wá nǹkan fìdílé kẹ wá gbọ́ púpọ̀ nínú ìmọ̀ ìjìnlẹ̀ o. Òjìji ni kolokolo tá a so májá lọ́rùn tí wọn kò gbúdọ̀ yára wọn. Ọ̀rúnmìlà gbọ́ rírú ẹbọ, Ọ̀rúnmìlà rúbọ. Ó fi eku rúbọ, ó fi ẹyin ó fi rúbọ, bẹ́ẹ̀ ni ó fi epo pupa ó fi rúbọ. Ejò ni Olódùmarè kọ́kọ́ rán wípé ìwọ ejò, wáre lọ sí ilé ayé kó lọ mú Ọ̀rúnmìlà wá sí àjùlé ọ̀run. Nítorí pé ọmọ aráyé wọn ò fẹ́ Ọ̀rúnmìlà mọ́ nílé ayé. Ṣùgbọ́n nígbà tí ejò dé ọ̀dọ̀ Ọ̀rúnmìlà, ó sì jíṣẹ́ Olódùmarè fún wípé Olódùmarè ní pé kóun lọ mú Ọ̀rúnmìlà wá sí ọ̀run. Ọ̀rúnmìlà sọ fún ejò wípé kó gba eku, pé eku yìí ni kó gbà kó bá òun mú lọ sí ọ̀dọ̀ Olódùmarè, kó sọ fún Olódùmarè pé òun ń bọ̀. Ní ayé àtijọ́, ẹ sì mọ̀ wípé àrókò ó jẹ́ nǹkan gidi. Àwọn ènìyàn fi àrókò ṣeré. Àwọn ènìyàn wọn fi àrókò ṣeré. Àrókò jẹ́ ohun tó ṣe pàtàkì
Ọ̀rúnmìlà sọ fún ejò wípé kó máa mú eku yìí níṣó sí ọ̀run wípé a kì í bá oníṣẹ́ rìn pé òun ń bọ̀. Ejò gba eku. Bí ejò ṣe ń lọ lójú ọ̀nà ni èṣù sọ eku di alààyè. Ìyẹn ni pé eku tó ti gbẹ tí Ọ̀rúnmìlà ti fi rúbọ tó fún ejò yẹn, eku yẹn bá di alààyè. Bí eku ṣe bẹ́ sílẹ̀ lọ́wọ́ ejò nìyẹn. Bí ejò ṣe bẹ̀rẹ̀ sí ní lé eku káàkiri nìyẹn láti gbà yẹn títí di àsìkò yìí. Ejò ń lé eku kiri. Mò ń bọ̀. Bí ọmọ Kẹ́hìndé ṣe so mọ́ Táyé lójú èjì rẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́rọ̀ òjijì jẹ́. Ó sì lágbọ́nà kan tó lè tọ́ka ohun agbélé ayé ṣe. Bẹ́ẹ̀ dá bá parọ́ òjijì ò lè gbárí bá. Ohun abágbélé ayé ṣe lòjijì máa dọ́rùn kà ní bòròbòrò. Òjijì ẹni. Nígbà tí Olódùmarè tó retí ejò títí tí kò rí ejò, Elédùmarè bá tún pe alákàn wípé ìwọ alákàn wá rèé lọ sí ilé ayé kó lọ bá òun mú Ọ̀rúnmìlà wá sí àjùlé ọ̀run. Nígbà tí alákàn tó dé ọ̀dọ̀ Ọ̀rúnmìlà bó ṣe gbé epo nìyẹn. Ó wá gbé epo, ó gbé lé alákàn lọ́wọ́. Ìwọ alákàn máa gbé epo nìṣó sí ọ̀dọ̀ Olódùmarè, jíṣẹ́ fún wípé mò ń bọ̀. Alákàn gba epo. Bí alákàn ṣe fẹ́ kọjá odò, ìyẹn alagbalúgbó omi, pé kóun máa bá tòun lọ, kóun máa lọ sí òde ọ̀run. Bí èṣù tún ṣe fara gbá alákàn nìyí, bí epo ṣe dànù lọ́wọ́ alákàn. Mo nígbàgbọ́ pé gbogbo wa la mọ ohun tí à ń pè ní alákàn tó máa ń wà ní etí odò yẹn. Bí epo ṣe dànù lọ́wọ́ alákàn nìyí, alákàn wá wòye pé àfi kí òun ó ṣe epo mìíràn tóun máa gbé lọ sí ọ̀dọ̀ Olódùmarè. Epo ni alákàn ń ṣe ní etí odò láti ọjọ́ yẹn títí di àkókò yìí. Ẹni tó bá wa ihò alákàn, tẹ́ bá dé ihò alákàn, bẹ́ẹ̀ bá ṣe bá omi bẹ̀ náà lẹ máa bá epo ń bẹ̀. Epo tí alákàn ń ṣe láti gbà yìí ni ò tí ì tó, ni alákàn ò tí ì fi lọ sí òde ọ̀run. Mò ń bọ̀, ẹ máa bá mi bọ̀. Nígbà tí Olódùmarè tó retí alákàn títí tí kò rí alákàn, b'Olódùmarè ṣe pé òjìjí nìyí. Ó wá ní ìwọ òjìjí, ó yá wá kọjá lọ sí ilé ayé kí o lọ mú Ọ̀rúnmìlà wá. Nítorí pé òjìjí Ọ̀rúnmìlà ni kí o lọ mú Ọ̀rúnmìlà wá. Òjìjí wá sílé ayé. Nígbà tí òjìjí dé ilé ayé, ó sọ fún Ọ̀rúnmìlà pé Olódùmarè ní kí òun máa mú Ọ̀rúnmìlà bọ̀ wá sí òde ọ̀run. Ọ̀rúnmìlà sọ fún òjìjí wípé gba ẹyin yìí nínú àwọn ohun tí Ọ̀rúnmìlà fi ṣe ètùtù. Ọ̀rúnmìlà fún òjìjí ní ẹyin pé máa nìṣó sọ́dọ̀ Olódùmarè, jíṣẹ́ fún Olódùmarè pé a kì í bá oníṣẹ́ rìn pé òun ń bọ̀. Bí òjìjí ṣe ń lọ tó fẹ́ lọ jíṣẹ́ fún Olódùmarè, bí èṣù tó ṣe kọlu òjìjí nìyí, ẹyin bá jábọ́ lọ́wọ́ òjìjí, bí ẹyin ṣe fọ́ nìyẹn. Bí ẹyin yìí ṣe fọ́ lọ́wọ́ òjìjí, bí òjìjí ṣe padà sí ọ̀dọ̀ Ọ̀rúnmìlà rèé pé Ọ̀rúnmìlà,
ẹyin tó fún òun ẹyin yìí ti fọ́. Ọ̀rúnmìlà wá ń sọ fún Òjìji wípé tẹ́yin bá fọ́ máa nìṣó lọ́rùn nítorí pé òun ò tíì ṣe tán. Òjìji wá sọ fún Ọ̀rúnmìlà pé ìwọ Ọ̀rúnmìlà, òun ò lè fi ẹ́lẹ̀ máa lọ sí ọ̀run o, òun máa dúró tì ẹ́ dìgbà tó o bá ṣe tán kájọ máa lọ ni. Òjìji sọ fún Ọ̀rúnmìlà pé ohun tí o bá ti ń ṣe a ó jọ máa ṣe, a ó jọ máa jẹun, a ó jọ máa rin ìrìn àjò láyé, gbogbo ohun tó bá ṣe báyìí ni a ó jọ máa ṣe títí dìgbà tó o bá ṣe tán ni òun pẹ̀lú ẹ̀ ni àwọn àjọ máa lọ sí òde ọ̀run. Ìdí nìyí tó fi jẹ́ pé ó di ọjọ́ tí ẹ̀dá bá kú nílé ayé, tí wọ́n bá gbé ẹ̀dá sínú kòtò, sínú sàréè, ọjọ́ náà ni Òjìji máa tó padà kúrò lẹ́yìn onítọ̀hún, ni Òjìji máa tó kọjá sí àjùlé ọ̀run. Ẹ máa bá mi bọ̀ ẹ̀yin. Àwọn iṣẹ́ ńlá kan wà, àwọn àṣírí ńlá kan wà tá a fẹ́ tú láàrin tá a dé yìí. Ẹ máa bá mi bọ̀. Bí o bá ṣe rere bó sì tún ṣe rere. Òjìji wo ẹ o. Ohun tá a ṣe ní kọ̀kọ̀ tí ò dé gbangba. Òjìji wo ẹ o. Ṣóhun rere ni tàbí ìdàkejì o. Òjìji wo ẹ o. Òjìji wo ẹ o. Mo báyé orí a òjìji wo a o. Òjìji wo ẹ. Gẹ́gẹ́ bí mo ṣe wí pé ó di ọjọ́ tí ẹ̀dá bá kú nílé ayé, tí wọ́n gbé sínú kòtò kí Òjìji kó tó padà lẹ́yìn onítọ̀hún. Òjìji ẹlòmíràn lẹ́yìn tí wọ́n bá kú tó bá gbé sínú kòtò, òjìji rẹ̀ èyí tó yẹ kó fi padà sí ọ̀run, òjìji ẹlòmíràn ò tún ní padà sọ́run. Òjìji ẹlòmíràn á tún wá padà lọ sí ìlú ibòmíràn tá a tún wá kọ̀ntínú ìgbésí ayé ń bẹ̀. Irú wọn la máa ń pè ní àkúdàáyà. Ìdí nìyí tí àwọn àgbàlagbà máa fi wí pé kò sí ẹ̀dá tó bá wà nílé ayé tí kì í ní òjìji, yàtọ̀ sí àkúdàáyà nìkan ni kì í ní òjìji nílé ayé, nítorí pé òjìji wọn gangan ni àkúdàáyà tí ó ń káàkiri yìí. Lẹ́yìn tí ẹ̀dá bá ti kú nílé ayé, tí òjìji rẹ̀ bá ti fi sílẹ̀, ó yẹ kó máa lọ sí ọ̀run ni. Ṣùgbọ́n àwọn tí ò bá lọ sọ́run ni à ń pè ní àkúdàáyà. Mò ń bọ̀. Ìwọ tó ní kú lọ́wọ́ tó tún lásàrè. Òjìji wo ẹ o. Ìwọ tó jẹ́ kí ìkà tó jẹ́ níbi. Òjìji wo ẹ o. Máa ṣe ní ìṣòro ẹ̀san ti dé bòde o. Òjìji wo ẹ o. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ wà lórí ètò pẹ̀lú mi lónìí. Ayé ò mà ní ti pàṣẹ òjìji yín dá gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí yìí lóró. Àtẹ̀yin tẹ́ ń wò mí lórí Instagram, àtẹ̀yin tẹ́ ń wò mí ní orí Facebook. Tí ayé bá fẹ́ gba àwọ̀ ènìyàn wọ̀ lọ ṣiṣẹ́ ibi, òjìji ènìyàn ni wọ́n máa gbé wọ̀. Wọ́n lè gbé òjìji ẹni yẹn wọ̀, wọ́n lè gbé òjìji ìyá wọ̀, wọ́n lè gbé òjìji bàbá. Kò sí òjìji ẹni tí ayé ò lè gbé wọ̀ láti fi ṣiṣẹ́ ibi, láti fi ṣiṣẹ́ ìkà. Tí Olódùmarè náà bá fẹ́ rán ènìyàn níṣẹ́, tí Olódùmarè bá fẹ́ lo ènìyàn, òjìji ènìyàn náà ni Olódùmarè máa ró ní agbára tí ó máa rán ní iṣẹ́. Ìdí nìyí tí ẹlòmíràn tó bá sùn lójú àlá, á lóun rí alágbájá yìí ló wá ṣe iṣẹ́ báyìí báyìí, ó ṣàdúrà fún òun, ó wẹ̀ fún òun, tí ara ẹ̀ dẹ̀ wà òkè, láì mọ̀ pé òjìji rẹ̀ ni ó wá ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Ìdí nìyí tí a fi ń sọ pé òjìji ènìyàn ó lágbára gan. Tí ẹlòmíràn
tó bá wà nínú ilé, ẹlòmíràn wà nínú ilé, irú bí mo ṣe wà nínú ilé yìí, ó lè sùn, ó lè má sùn. Àwọn ènìyàn wọ́n á sọ pé wọ́n rí ní street kẹta, ẹlòmíràn wọ́n á rí nínú ọjà, ẹlòmíràn wọ́n á rí ládùúgbò mìíràn. Òun sì wà nínú ilé, òjìji rẹ̀ ni ó kúrò lọ́dọ̀ ẹ̀ tó lọ ṣe iṣẹ́ kan ńbẹ̀. Òjìji ni. Òun ni mo fi máa ń sọ wípé òjìji ènìyàn ní agbára gan. Tí ayé, àwọn iṣẹ́ alágbára kan wà tí àwọn baba ńlá wa máa ṣe. Tí ayé tí wọ́n bá fẹ́ sọ èèyàn ní ẹ̀ta, àwọn ẹlòmíràn wọ́n ń pè ní ata. Ó lè jẹ́ àtakẹ̀, ó lè jẹ́ ordinary ata tàbí ẹ̀ta. Tí wọ́n bá máa sọ ènìyàn, òjìji ènìyàn ni wọ́n máa ṣọ́, tí wọ́n máa da nǹkan yẹn sílẹ̀, wọ́n kàn dá sínú òjìji ẹ̀. Tó bá dá sínú òjìji onítọ̀hún, ibi tó bá bà lára òjìji yẹn ni ẹ̀ta yẹn máa gbà wọlé sínú ara onítọ̀hún. Òjìji ni. Tó sì jẹ́ pé à ń gbàdúrà, à ń ṣe deliverance, kò lè yọ ẹ̀ta jáde kúrò lára àfi tí wọ́n bá wẹ̀ ẹ́. Tí wọ́n bá máa ta ènìyàn ní ọfà, yálà ọfà àtakẹ̀ tàbí ọfà délékú tàbí ọfà àìsàn tàbí irú ọfà yòówù tí ìbá jẹ́, òjìji ènìyàn ni wọ́n máa ń ta sí. Ayé ò mà ní ti pasẹ̀ òjìji èmi àti rẹ mú wà. Bẹ́ẹ̀ ni òjìji èmi àti ẹ̀yin tẹ́ ń wò mí yìí, òjìji wa ò ní gbàbọ̀dè. Ẹ wò, mò ń bọ̀. Ìmọ̀ ni òfin pa àwo apádí pápápá. Òjìji ẹni o. Ìwòrì fún o, àwọ̀ ẹsẹ̀ lòdì fàfẹ́sẹ̀ o. Òjìji ẹni o. Babaláwo ara àwọn ló bí bọ́ fún ọ̀rá. Òjìji ẹni o. Ábù fún òjìji o. Ó káre olórin mi yìí. Ìlú kan wà ní mo forúkọ bo ìlú náà láṣìírí. Mo ń kí Dagunró alákìjà ogun, alákìkanjú ogun. Ìlú tí mò ń wí yìí, bẹ́ẹ̀ ni mo ń kí ọ̀rẹ́ mi, bàbá mi Olúàpèrè ní ìlú Ìláṣẹ Àbọ̀rọ̀ Àbọ̀yè. Bàbá mi ọkọ Àtókẹ́ Olórìṣà Aláwòyè. Ìlú tí mò ń wí yìí, tí wọ́n bá fẹ́ lé ènìyàn ní mágùn nínú ìlú yìí, torch, èyí tá ń pè ní torchlight light, torch yìí ni wọ́n máa tàn. Wọ́n á ti ṣe gbogbo àwọn nǹkan yẹn sí ara torch yẹn. Tí wọ́n bá tan torch yìí sínú òjìji onítọ̀hún, wọ́n á tan torch yẹn sílẹ̀. Tó onítọ̀hún bá ti lè kọjá lára torch yẹn, tó òjìji ẹ̀ ti kọjá lára torch yẹn, onítọ̀hún ti lu mágùn nìyẹn. Mágùn ti wà lára onítọ̀hún nìyí. Kò sí ọkùnrin tó bá kọlu onítọ̀hún, ó kó mágùn nìyẹn. Òjìji. Òjìji. Mò ń bọ̀. Wọ́n ní bá rúbọ òjìji rú ara òró. Òjìji ẹni o. Tí òfun bá gbapá, tí wòrí bá gbẹ̀sẹ̀ o. Òjìji ẹni o. Gbogbo ọ̀rá bá sì ṣòjìji lójíṣẹ́ o. Òjìji ẹni o. Òjìji lójíṣẹ́ rẹ̀ lọ́dọ̀ Olódùmarè o. Òjìji ẹni o. Òjìji wa máa fara pamọ́ jẹ wá níyàwó. Òjìji ẹni o. Òjìji èmi àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí, òjìji wa ò mà ní farapamọ́ jẹ wá níyà o. Òjìji èmi àti rẹ kò ní gbàbọ̀dè tiwa nílé ayé. Bí ayé bá fẹ́ yá ènìyàn ní wèrè, òjìji náà ni ayé máa pè, nítorí pé
tí ayé bá ti pe alágbájá ọmọ alágbájá yálà nínú dígí ni wọ́n ti pè ní tàbí ibikíbi tí wọ́n bá ti pè alágbájá ọmọ alágbájá yìí tí wọ́n ti pe orúkọ rẹ̀ tí wọ́n ti pe orúkọ ìyá tó bí ọlọ́mọ tí wọ́n ti pè pé àní kí o jáde sí wa níbí òjìjí rẹ̀ ló máa yọ sí wọn òjìjí tó bá yọ sí wọn yìí náà ni wọ́n máa yà ní wèrè ayé ò wá ní fi wèrè bẹ èmi àti ìwọ tó ń wò mí lọ́wọ́ tọmọ tọkọ taya wa ayé ò mà ní fi wèrè dán wa wò òjìjí náà ni ayé nípasẹ̀ òjìjí ni ayé fi ń ya ẹ̀dá ní wèrè nípasẹ̀ òjìjí ni ayé fi ń sọ ni sí inú ogun àìbọ́ inú ogun ayérayé nípasẹ̀ òjìjí ni ayé ti ń lu ìlú gbòrògbòdò fún ẹ̀dá ayé ò ní tipasẹ̀ òjìjí mú èmi àti rẹ láyé. Òjìjí aláyé, òjìjí alóde ọ̀run. Kí ènìyàn ó má gbàbọ̀dé tí wá lóde ìṣàdáyé o. Òjìjí ènìyàn, òjìjí wa kó má gbàbọ̀dé fún wa. Òjìjí èmi àti rẹ ò ní gbàbọ̀dé. Òjìjí yìí kan náà ni ó máa jíyìn gbogbo iṣẹ́ ibi tí a ṣe nílé ayé ló máa jíyìn fún Olódùmarè. Ẹ̀yin ọ̀tàfàsókè yìí dó borí tí àwọn àgbà máa fi pa òwe pé bí ọba ayé ò bá rí ọ pé tí òde ọ̀run ń wò ẹ́. Gbogbo iṣẹ́ ibi tó ń ṣe nílé ayé rántí pé mọ̀ pé ìwọ àti òjìjí rẹ ni ẹjọ́ ń ṣe. Òjìjí kan náà ni ó máa jíyìn fún Olódùmarè gbogbo iṣẹ́ ibi tí ó ṣe tí ó bá ti di ọjọ́ ìdájọ́. Àti wípé àwọn baba ńlá wa wọn ọ̀gá mi kan Dágunró Alákìjà Ogun àti ọ̀gá mi Ọba Olúàpèrè nílùú Ìlásẹ̀ àwọn ni wọ́n fi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ jáde àwọn ni wọ́n fi kọ́ mi. Wọ́n ní pé tí a bá fẹ́ ṣe ìràpadà fún ènìyàn pé àwọn ìràpadà kan wà. Bàbá mi Olúàpèrè ìlú Ìlásẹ̀ ló sọ, bàbá mi Dágunró náà àwọn náà wọ́n tún sọ wípé tí a bá fẹ́ ṣe ìràpadà fún yín pé àwọn ìràpadà kan wà tó jẹ́ pé òjìjí ènìyàn gangan ni wọ́n máa ṣe gbogbo ètùtù yẹn sí. Onítọ̀hún á dúró òjìjí rẹ̀ ni wọ́n máa ṣe àwọn ètùtù yẹn sí nítorí pé òjìjí rẹ̀ ló ti fẹ́ mú lọ sí òde ọ̀run. Òjìjí yìí náà ni a máa ṣe ràpadà sí ni a máa ràpadà tí a máa bá wí pé kó yọ̀dà alágbájá ìsílé ayé. Oríṣiríṣi iṣẹ́ ni a lè fi òjìjí ènìyàn ṣe. Àti wípé tí a bá fẹ́ bọ àwọn ẹgbẹ́ kan wà tá bá fẹ́ bọ fún ènìyàn kò nídìí wípé a ṣe ń lọ fìdí ẹgbẹ́ lélẹ̀ fún onítọ̀hún tàbí pé a fẹ́ mú onítọ̀hún lọ sí etí odò tàbí a fẹ́ mú lọ sí ìdí igi ìrókò a fẹ́ mú lọ sí ìdí alárágbó. A lè fi òjìjí ènìyàn a lè pe ẹgbẹ́ ènìyàn bọ́ ńbẹ̀ nítorí pé ẹgbẹ́ rẹ̀ gangan ni òjìjí tó dúró yìí. A lè bọ ẹgbẹ́ ènìyàn nínú òjìjí rẹ̀ tó sì jẹ́ wípé ẹgbẹ́ agbọ́ ẹgbẹ́ àgbà. Ìdí nìyí tí èmi a fi máa wí pé kò sí ẹ̀dá tí ò ní ẹgbẹ́ nílé ayé àfẹni tí ò bá ní òjìjí. Ẹni tí ò bá ní òjìjí nìkan ni mo lè sọ pé kì í ṣe ẹlẹ́gbẹ́ nílé ayé nítorí pé òjìjí rẹ̀ gangan òun ni ẹgbẹ́ òjìjí òun ni ẹgbẹ́. Mo wá fẹ́ kí gbogbo wa mọ̀ pé ẹgbẹ́ wa wà pẹ̀lú wa ní gbogbo ìgbà. Mò ń bọ̀ àwọn àmọ̀ràn kan wà tí mo fẹ́ gba gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí kí n tó mú ètò tòní wá sí ìdánudúró. Mò ń bọ̀ náà.
mo ń fi àsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tá a jọ ṣètò lónìí. Gbogbo ẹ̀yin tí tẹ́ ẹ máa ń rò wípé mi ò lẹ́gbẹ́ ẹ má jẹ́ ká tanra wa jẹ mọ́. Gbogbo wa pátápátá ni a jẹ́ ẹlẹ́gbẹ́ nílé ayé. Gbogbo ẹni tó bá ní òjìjí òun ló ní ẹgbẹ́, ló jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ. Ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ kí a máa kíyèsára níbikíbi tí a bá lọ, bó tilẹ̀ jẹ́ pé Olódùmarè ló lè ṣọ́ ẹ̀dá, Olódùmarè ló lè ṣọ́ ènìyàn. Mo wá ń ṣe ládùúrà pé gbogbo ẹnikẹ́ni nínú gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí, ẹnikẹ́ni nínú wa tí ayé bá ti pàṣẹ òjìjí wa gbé ogun sínú ayé wa, ẹgbẹ́ ayé, ẹgbẹ́ ọ̀run, wọ́n á tú wa sílẹ̀ lónìí, wọ́n á yọ wá. Òjìjí èmi àti rẹ, ẹgbẹ́ ayé, ẹgbẹ́ ọ̀run á wá ró lágbára tó jẹ́ pé ẹnikẹ́ni tó bá ti ń gbà lérò pé òun fẹ́ fi òjìjí wa ṣe wá ní iṣẹ́ ibi, òjìjí wa ò ní gbàbọ̀dì tiwa. Ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ ká ṣe ìwádìí ara wa. Ìdí nìyí tá a sọ pé kò sí ẹlẹ́gbẹ́ ọmọ tí kì í lágbára, ṣùgbọ́n agbára wa jura wọn lọ ni. Ẹ jẹ́ ká ṣe ìwádìí ara wa ká lè mọ irú ẹ̀dá tí a jẹ́, ká lè mọ irú ènìyàn tí a jẹ́. Gbogbo ẹ̀yin tí ó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tẹ́ ẹ̀ ń wò mí rèé, ẹ subscribe sórí YouTube channel wa Ọba Àṣà Àgbáyé. Ẹ subscribe kí ẹ lè ní àǹfààní àti padà wo àwọn fídíò sí wa láti episode 1 sí episode 63 tí a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin tí ẹ ní ìbéèrè pàápàá lórí àwọn tọ́pìkì wa kọ̀ọ̀kan tá à ń gbé yẹ̀wò, ẹ lè send ìbéèrè yín sí abẹ́ comment. Ẹ lè béèrè yín lábẹ́ comment fídíò yìí, tàbí kí ẹ send ìbéèrè yín sí inbox mi Ọba Àṣà Àgbáyé lórí Facebook, tàbí kí ẹ DM mi lórí Instagram, tàbí kí ẹ send message sí mi, tàbí kí ẹ pè mí lórí WhatsApp. Ẹ má pè mí direct torí mi sí Nàìjíríà lọ́wọ́ báyìí. Ẹ pè mí sórí WhatsApp +234 80 33 70 2625 +234 80 33 70 2625. Gbogbo ẹ̀yin tí ẹ ti rò wípé ó máa tó bí aago 8 ní Nàìjíríà time kó tó di pé a bẹ̀rẹ̀ ètò yìí, ẹ má bínú. Ètò yìí tún tètè wáyé lónìí ni. Ẹ jọ̀ọ́ ẹ padà tún ètò yìí wò láti ìbẹ̀rẹ̀ lẹ́yìn tí a bá ti mú ètò yìí wá sí ìdánudúró. Ẹ jẹ́ kí a ṣe ìwádìí ara wa, nítorí pé ká lè mọ ibi tí ayé ti gbà ta wá lọ́fà, ká lè mọ ibi tí ayé ti gbin ogun sínú ayé wa, ká lè mọ ibi tí a ti ní ìdojúkọ, ká lè mọ orísun ìṣòro tí a ní. Bí a bá ṣe ń ṣe ìwádìí ara wa, ẹ jẹ́ máa ṣe ìwádìí àwọn ọmọ wa. Ẹ̀yin òbí, mò ń ké tantan, ẹ ṣe ìwádìí àwọn ọmọ yín. Ẹ mọ àwọn ọ̀nà tẹ́ lè gbà láti protect àwọn ọmọ yín, láti ró àwọn ọmọ yín ní agbára. Ẹ ṣe ìwádìí kẹ́ lè mọ̀. Ẹlòmíràn á gbàdúrà títí àdúrà ò ní gbà. Èmi a máa sọ pé kò sóhun tí Olódùmarè ò lè ṣe nílé ayé, ṣùgbọ́n ohun tí Ọlọ́run ò ní ṣe ló pọ̀ jù. Ohun tí Ọlọ́run ò ní ṣe ló pọ̀ jù, nítorí pé a ò mọ ọ̀nà tí ogun gbà ń jà wá. Ẹni tó bá fi ogun inú rírun
tó fi ń wo orí fífọ́ ṣe wá ti wá rí pé àṣìṣe ńlá ni. Ìdí nìyí tèmi fi ń ké tọ̀tọ̀ wípé ẹ jẹ́ ká máa ṣe ìwádìí ara wa from time to time. Ẹ já ṣe ìwádìí àwọn ọmọ wa. Ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣe ìwádìí ẹ lè pè mí sí orí WhatsApp number tí mo ti pè sí nínú ètò yìí, tàbí ẹ fẹ́ àmọ̀ràn, ẹ ní ìbéèrè kan tàbí ẹ fẹ́ kí a gbà yín ní àmọ̀ràn fún àwọn ìdojúkọ yín kan, ẹ pè mí, màá ṣàlàyé fún yín, màá create time láti gbà yín ní àmọ̀ràn, láti bá yín sọ ọ̀rọ̀ yín, àwọn ọ̀rọ̀ tí ẹ bá fẹ́ gbọ́. Ọjọ́ mẹ́jọ every Sunday ni a máa ń ṣe ètò yìí, níbi ọwọ́ ìrọ̀lẹ́ báyìí náà ni a máa ń ṣe. Ẹ jọ̀wọ́ fún ẹ̀yin tí ẹ bá wo ètò yìí lẹ́yìn tí a bá ti parí ètò yìí, ẹ bá mi share ètò yìí. Ẹgbẹ́ ayé, ẹgbẹ́ ọ̀run, wọ́n á dúró tì wá. A máa ń kẹ́ ẹgbẹ́ wa ni o, a kì í ya ẹgbẹ́. A máa ń tún ẹgbẹ́ wa lójú ni kí ẹgbẹ́ lè mú inú wa dùn, a máa múnú ẹgbẹ́ dùn ni o. Ọba Àṣàgbèmí Tèmi Adára Aríwàjoyè Fàṣàgbadé kìíní Àmọ̀tẹ́kùn kejì, ẹrù jẹ̀jẹ̀ fún gbogbo ilẹ̀ Àkókó nípínlẹ̀ Ondo ni èmi ń jẹ́ Ọba Àṣàgbáyé. Mo ń fi àsìkò yìí mo fi ń kí gbogbo ẹgbẹ́ oníṣẹ̀ṣe ìṣẹ̀ǹbáyé nípínlẹ̀ Ondo wípé ẹ kú ayẹyẹ ọdún keje 7 years anniversary tí ẹ ti dá ẹgbẹ́ oníṣẹ̀ṣe ìṣẹ̀ǹbáyé sílẹ̀ tí ẹ ń ṣe ní òní. Happy celebration, ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún nílé ayé. Bẹ́ẹ̀ náà ni mo tún fi àǹfààní yìí mo fi ń kí gbogbo ẹ̀yin ẹgbẹ́ oníṣẹ̀ṣe ìṣẹ̀ǹbáyé, gbogbo ẹ̀yin ẹlẹ́gbẹ́ ọmọ jákèjádò àgbáyé wípé ẹ kú ìmúra ayẹyẹ ọdún odò Ọjà, ọdún ìṣẹ̀ǹbáyé àgbáyé, èyí tí ó ń tẹ́ máa ṣe ní every August ní ìlú Òkè-Ọ̀kà Àkókó nípínlẹ̀ Ondo. Ẹ kú ìmúra ọdún yìí, ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe darapọ̀ mọ́ mi, ẹ jọ̀ọ́ ẹ padà wo ètò yìí láti ìbẹ̀rẹ̀, ibi tí a máa ti mú ètò yìí wá sí ìdánudúró lónìí rèé. Ẹ tún pàdé mi ní ọjọ́ mẹ́jọ Sunday. Kó tó di ọjọ́ mẹ́jọ yìí, àti mi àti ẹ̀yin, wọn ò ní fi ẹnikẹ́ni nínú wa ṣe àwátì. Coronavirus kò ní yálé yín, kò ní yálé mi, kò ní yálé ẹnikẹ́ni lára wa. Ó dàbọ̀. Ohun tó dáa.